àníṣe ìyàwó èèyàn tí èèyàn fẹ́ lé kí èèyàn jáde bẹ́ẹ̀ lọ kí ni èròǹgbà rẹ̀ tó fi wà pé bó ṣe dé nílé ọkùnrin yìí ohun tó kù ní pé kó wọn mọ kámẹ́rà private life ẹ̀ kó wọn mọ kámẹ́rà kó wọn mọ tọ́jú ẹ̀ pamọ́ tí ó bá yẹ kó ti ní iṣẹ́ kan tó fẹ́ wá sínú ilé ẹni yẹn níyàwó téèyàn fẹ́. lẹ́gbẹ́ ìyàwó tá a ti sọ àwọn tí wọ́n fún níyàwó gbogbo ẹni wọ́n ti ń bá jà ìgbà tó wà pẹ̀lú wọn ní gbogbo wà tí ẹ sọ pé ń wù tẹ́yìn fi ṣe ẹ̀rí takò ní ìsìn yìí ìgbà tó kúrò tí ọba wọn ṣe mọ́ gbogbo àwọn wà tá à ń sọ yìí ẹ̀ lè rí ẹ̀rí tó ń wù mọ́ tọ́já sí pé ẹni tó bá sọ ní lórí ìburú ó náà ló ṣe kíni òun náà ni ó fi bú yàn láti sọ pé ẹ̀yin èèyàn wa ẹ̀mọ̀rú àwùjọ tẹ́ ẹ̀mọ̀ wa ẹ̀mọ̀rú àwọn tẹ́ ẹ̀mọ̀ bá ṣe tẹ́ bá wà láwùjọ kan ẹ̀sọ́ ìwà tẹ́ ẹ̀mọ̀ wù bẹ́ẹ̀ kódà tó bá jẹ́ pé ìwà tí ò ṣe kọ́ sí ni ẹ ṣọ́ra torí pé jọ tẹ́ ẹ bá kúrò láàrin wọn ìwà tẹ́ kọ́ látara wọn tẹ́ ń wù tọ́jẹ́ wà ìdáhùn òun náà ni wọ́n fi sọ̀rọ̀ sí lọ́jọ́ iwájú. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé gbogbo tẹ́ bá ti ń wò mí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó tó gba gbogbo orí ọ̀rọ̀ agbágbé kan oníkálukú mú fídíò wá lọ́tún mú fídíò wá lósì lórí pé sọ tí bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó ní tí ẹ ń sọ dákọ̀dá tó kálukú ń gbé fídíò channel 10 tí ẹ ń gbé fídíò pé Olúwo ṣe kíní kan ń gbé fídíò wá kódà akọrin fún akẹ́kẹ́ ní bàbá kan náà tó jáde kankan gbogbo ẹ̀ náà Yorùbá bọ̀ wọ́n ní òkun ìhòòrò káwàrò ọ̀rọ̀ sílé papọ̀ gbogbo olè sùn kakọrí síbi kan náà. Àkọ́kọ́ tí mo fẹ́ kí gbogbo kọ́kọ́ jọ bojú wò lórí ọ̀rọ̀ inú wípé ṣé bàbá ọba Olúwo tilẹ̀ Ìwó àti ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ní ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n lórí ọ̀rọ̀ olórí àná ti ṣe Channel 10 gbogbo àwọn tí ń jáde sọ̀rọ̀ tí wọ́n ń gbé gbágbá wò sí ọmọ bí wọ́n ṣe jọ bẹ̀rẹ̀ ǹjẹ́ ni wọ́n mọ ìgbà kékeré wọn ǹjẹ́ ni wọ́n mọ ibi tí wọ́n ti jọ gbé ètò àti alẹ́ mọ̀ jù bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọn ò gbé wò wọn ò mọ bólúwo ṣe jẹ́ nítorí òun ṣe nítorí òun wù ní wà ní ilé tí kò rújú ó ti gbajúmọ̀ dáadáa ni pé ọba Olúwo tilẹ̀ Ìwó àwọn àtẹ tí wọ́n fẹ̀sùn kàn wọ́n jọ ṣe kéke nílùú Ìbàdàn ni gbogbo wájọ tààjọ gbọ́ wọ́n jọ ṣe kéke nílùú Ìbàdàn wọ́n sì jọ mọ́ra wọn tó jẹ́ pé àjọṣepọ̀ tí ń bẹ láàrin wọn òun náà ló jọ sún wọ́n pọ̀ débi pé àsìkò kan náà ni wọ́n jọ jẹ ọba tá a bá wo àsìkò ọba jíjẹ wọn yẹn àsìkò yẹn ó fẹ́ yàtọ̀ sí ó fẹ́ jẹ́ pásìkò kan náà ni wọ́n jọ jọba bí wọ́n á lọ kọ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ gbé àwọn kan wọn lólúwo ó mú gbó mọ̀dàn ó ń ṣe gbá ọ̀sà wo èmi ọba yẹn jiyàn ẹlúwo mú gbó mọ̀ bá èmi ọba yẹn jiyàn torí pé kí ni ìmọ̀ gba kékeré Olúwo ìmọ̀ ìpìlẹ̀ ayé wọn yẹn sì mọ̀ wọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìgbésí ayé àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní júwe ọ̀rẹ́ rẹ fún mi ìmọ̀rú èèyàn tó jẹ́ gbogbo àwọn tí àwọn àtolúwo jọ ń jà lónìí ọ̀pọ̀ jù nínú wọn lónìí wọ́n dápọ̀ àwọn ọba kan náà ní ìpínlẹ̀ Èkó wọ́n dápọ̀ àwọn ọba kan lóríṣiríṣi ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tá à ń sọ̀rọ̀ wọn yìí wọ́n jọ wà ní àtolúwo wọn ní ọ̀rẹ́ jọ ni wọ́n ẹ bá lólúwo ṣe kinní kan Olúwo ṣàwo Olúwo ṣe kankan kólúwo tó gorí àpèrè wọ́n ti jọ wà wọ́n jọ ń ṣàṣepọ̀ wọ́n jọ ń ṣe tí ò sẹ́ni tó lè tako gbogbo wàhálà táwọn sọpọ̀ ṣẹlẹ̀ náà lẹ́yìn ìgbà tó lóògbé orí àpèrè tán ni ìyàwó tí ó dá wàhálà alẹ́ yìí àwọn ìrànwọ́ ni wọ́n fẹ́ fún Olúwo àwọn ìrànwọ́ ni wọ́n fà fún Olúwo gbogbo wà tẹ́ kàálẹ̀ pẹ̀lú òun yóò ṣe gbá ọ̀sàwò ṣe kankan òun àtàwọn Olúwo àtàwọn wo ní ẹjọ́ wà ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ẹni káwọn tẹ́ ń sọ̀rọ̀ kan náà sọ ìtàgbésí ayé wọn bí ẹ ṣe jọ wà nígbà náà nǹkan kan náà gbogbo ọjọ́ ṣe ìwà kan náà gbogbo ọjọ́ ń wù ní wà nígbà náà ìgbà tí ìyàwó ìwà wọlé ìyẹn olórí Channel 10 bóyá wọn gẹ́gẹ́ bí ẹ̀sùn tí bàbá wa Olúwo fi kàn wọn tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n fi olórí yìí wọ́n fi dẹ páńpẹ́ fún àwọn ni àwọn ò lè sọ pé rọ́ ni a sì lè sọ pé òótọ́ ni àmọ́ ọjọ́ gàtí ọjọ́ gàdé ọ̀fẹ̀sẹ̀ méjèèjì múlẹ̀ ẹ pé ìsáwò ní ọdún 2020 ní ọdún márùn-ún àsìkò táwa yìí àsìkò tá à ń sọ yìí ó sún mọ́ ìgbà tí ọjọ́ àsìkò tí COVID-19 àìsàn kòrò tó gbalẹ̀ gbogbo ńgbà náà tẹ́rù ń bá àwọn èèyàn ní fọ́nrán ìjáde tòtò ìgbà náà ní olórí ló ṣe kíní ló ti kúrò láàfíà ti lè kú ọ̀pẹ̀ sígbà ní fọ́nrán ìjáde wọ́n á rántí bí wọ́n ti fọ́nrán ìjáde nǹkan kan ló bu fọ́nrán ìmọ́lẹ̀ nígbà náà táwọn èèyàn fi rí ọ̀rọ̀ fọ́nrán ẹ̀rọ mọ̀
ọ̀rọ̀ ikú bàbá kan tí wọ́n pè ní Abba Kyari tó bá Buhari sí gbọ́n gbà yẹn gbẹ́ tó bá rántí dáadáa jọ́kejì tí fọ́nà ìjáde tó gba orí ọ̀rọ̀ agbègbè tó darí ó máa bí àwọn rí lágbájá tí ń wégbó wọ́n rí kíní kan ọ̀rọ̀ ikú Abba Kyari jọ́kejì kéde pé Abba Kyari pé COVID-19 lọ pa nígbà náà ó bu ọ̀rọ̀ mọ́lẹ̀ kò jẹ́ kẹ́ni ẹ̀kọ́ ìrònú nígbà náà àwọn olóòtú wá wú ọ̀rọ̀ jáde kí ni ìdí tí wọ́n fi wú ọ̀rọ̀ yìí jáde àti pé ẹni tó gbé fọ́nà ìta ńgbà náà kí ló tó fi gbé ta ẹ̀yìn yẹn wá mo fẹ́ ká dọ̀wọ́ kankan dáadáa gbogbo aláníyàwó ńlé o gbogbo aláníyàwó ńlé kí ló tí ìyàwó tó bá jẹ́ pé kì í ṣe páńpẹ́ ní ẹ̀dẹ́ fún ọba olúwo tòótọ́ èmi ò ní tọ́ba olúwo ṣe dá o ẹ mọ́ sí mi gbọ́ ẹni tí wọ́n ṣe dá bí wọ́n ṣe jáde tí wọ́n sọ̀rọ̀ ń pa jẹ́fẹ̀sùn kan yẹn sí gbogbo ẹ̀ pàápàá jùlọ ẹni tí wọ́n fi ẹ̀sùn kan ṣe dákọ̀ rẹ̀ ìgbọ̀nsọ̀ pé tí wọ́n ṣe dá o àmọ́ kí ni èròǹgbà tíyàwó ní lẹ́mẹ̀ẹ́ tí yẹ pé ọkọ tó fẹ́ èyí tó wá sí ọlẹ́mìí ní kọ́ ọmọ ká gbogbo ìrìn àjò rẹ̀ gbogbo ìgbésí ayé rẹ̀ ní kọ̀kọ̀ kọ́ ọmọ ká pamọ́ tí ìbá ti pé yẹn ti ní àjẹ́ndà kan ó ti ní sẹ́kẹ̀ tó fẹ́ ṣe ó ti ní sẹ́kẹ̀ tó fẹ́ fi ṣe ọwá ń ká pamọ́ ọ̀n gba ọ̀rẹ́ ẹnu ọkọ̀ rẹ̀ òun fi pamọ́ ọ̀n ká bí sí ń jókòó bí sí ń lọ bí sí ń bọ̀ fi pamọ́ ẹni ọ̀dà kò yan gbogbo àwọn tí wọ́n bọ́ta lónìí tí wọ́n takò lúwo lọ́ba ní gbogbo ẹ̀ ẹni kí gbogbo wọn wá bọ́ta gbangba kí wọ́n wá ṣépè sí tí wọ́n bá mọ́ mú tí wọ́n mú gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kó lólúwo táwọn náà bá mú mú nínú gbogbo àwọn bá yẹn èèyàn ọ̀dà kọ́ bá ń kán nínú gbogbo àwọn tẹ́yìn pariwo tẹ́yìn yìí tẹ́yìn ṣe gbẹ̀ yìí ẹni kí wọ́n wá búra pé ojú àwọn kọ́mọ́ bá wọn kalẹ̀ táwọn bínú kó má wọn fònà tó bá jẹ́ pé gbogbo wọn tí wọ́n sásábẹ́ ọ̀rọ̀ ìlú ni tó bá jẹ́ pé wọn ò mú nǹkan olóró ẹni wọ́n bọ́ta gbangba kí wọ́n wá búra kí wọ́n ṣépè pé ojú àwọn méjèèjì kọ́mọ́ bá wọn kalẹ̀ torí pé kàkí ò jẹ́ kàkí ọ̀dà irú kan náà ni wọ́n jọ wà ọ̀rẹ́jọ ni wọ́n ẹ wá máa wo ìyàwó iná rẹ̀ wá bọ́ta ẹ̀yin tẹ́ bá jà gbogbo ẹ wá wo bá àwọn tí wọ́n láàrín bá olúwo ìjà ìpátá àti ìgbòkẹ̀ní torí igun tí olúwo tí wọ́n láti olúwo fèsì pọ̀ in tó lágbára ní o in tó lúwo ṣíṣe ẹni tí ó ṣe ó lè ọ́dá ẹgbẹ́ bí ẹni tó wà ní ẹgbẹ́ kan bí ẹgbẹ́ òkùnkùn kan ọ́dá bí ẹni tó wà ní ẹgbẹ́ òkùnkùn kan ni wọ́n ti jọ jẹjẹ́ ti jọmọ tó ti mọ wájú àtẹ̀yìn wọn tó wá sọ fún òun òsèmọ́ tó wá yọ ẹmọ̀rú àdánwò tí ó kojú gbogbo ọ̀nà ni wọ́n wà láti gbé ń tọ̀ ṣubú gbogbo ìgbà tó lù wá pẹ̀lú àwọn èèyàn tẹ́jọ pé tẹ́jọ sọ pé wọ́n wà wọ́n jọ ṣe kankan gbogbo ẹ̀rí tí wọ́n mú wá láì takọba olúwo lónìí àti tìyàwó àti pé ó wégbó àti pé ó ṣe gbá ẹ̀rí ìgbà tí wọ́n jọ wà papọ̀ tí wọ́n jọ ń ṣe papọ̀ òun lẹ̀rí tí wọ́n lè mú wá lẹ́yìn ìgbà tó bá olúwo ti pínyà pẹ̀lú wọn tó ti fara mọ́ pé òun tẹ́ lọ́kàn ṣoṣo ọlọ́run ẹni wọ́n tó mú ẹ̀rí mi wà pé ó tó ṣe nǹkan aburú mi gẹ́gẹ́ bí ẹ̀rí tẹ́ mú wá nìsín tọ́já sí pé àwùjọ yín tó olúwo wà tẹ́lẹ̀ àwùjọ ẹni ọ̀dà tọ́já sí pé àwùjọ tó lúwo wà tẹ́lẹ̀ àwùjọ tẹ́ẹjọ wà tẹ́lẹ̀ àwùjọ yẹn àwùjọ burú tó jẹ́ pé wọ́n mọ̀ pé olúwo mọ kúlẹ̀kúlẹ̀ àgbálẹ̀ àlùbí àwọn tó wá fa àwọn àwọn ẹlẹ̀ tó tún wá lọ gbogbo pé wọ́n tako ẹbọ ṣíṣe ẹ̀yìn wa nǹkan kí ẹsẹ̀ ràgó ẹni náà ń jó lábẹ́ aṣọ lọ́mọ pé náà ń jó òun lọ́mọdé náà ṣe tó ìtẹ́nì kan mọ̀ ní pé ẹwọ gbogbo àwọn tí wọ́n dìde sọ́bọ̀ olúwo yìí bàtà ẹni kó kálukú wọn lọ kọ rẹ́kọ̀dù gbèsè ayé wọn láti pilẹ̀ débi tó dé tí wọ́n sì gbúra lórí pé àwọn ọ̀yọ́ kan pó àwọn òsì fi kan kún àwọn àwọn tí wọ́n lẹ̀ ló kópa ní ọbọ̀ olúwa àtàwọn tí wọ́n sọ̀rọ̀ yìí ní kankan náà mọ̀ tẹnumọ́ ètí bàbá olúwo tilẹ̀ ó ṣe tèmi náà fara mọ́ òun ni bí wọ́n ti dákọ̀ pé ẹnìkan ó sì gbá ọ̀sàwòkọ̀ ẹ̀ wọ́n dákọ̀ èèyàn pàápàá jùlọ bí tí wọ́n dákọ̀ ẹ̀ wọ́n dákọ̀ ẹ̀ orí gbà àwọn ẹ̀gbà pé bẹ́ẹ̀ yẹn ààyè kan tó lágbára ni báyìí nǹkan tó bá jáde ẹni tó bá jáde tó bá sọ̀rọ̀ lórí ẹ̀ tó bú olúwo lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ yìí ẹni kó ń tọ́nu wá sọ̀tàn ìgbésí ayé ẹ̀ àbí tẹ́ bá rẹ̀ nìkan tó bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọba olúwo lórí ọ̀rọ̀ yìí tó sọ̀rọ̀ tó fi sọ̀rọ̀ sórí òpin akẹ́nìkan ẹgbà wo ẹ lọ wo comment section ẹ lọ wo abala àríwísí ẹ wo táwọn èèyàn sọ̀rọ̀ nípa ohun tọ̀nà torí pé àwọn èèyàn bẹ̀rù ẹ̀wọ̀n ò lè kojú ẹ̀ látàrí sí aburú ọwọ́ rẹ̀ mo fi ọba tó ní ẹ̀mí ìgbura ní tí mo sọ yìí wà láì tàlá ẹ̀fún ọ̀bì láì olúwo ọ̀ràn ni èyí ti fojú mi kan olúwo báyìí èyí ẹ̀wọ̀n fẹ́ sọ̀kan báyìí àmọ́ yóò mọ gbóná lára èèyàn kéèyàn mọ ráwọn òkú èèyàn ẹ mọ takoru ọba olúwo yìí àwọn òkú èèyàn àwọn èèyàn àwọn ka èèyàn rẹ pé tó bá jẹ́ pé àwùjọ wa bá dáa níbi tí nǹkan ti dáa ní ọyẹ kí wọn àgbẹ̀ wọn ti lẹ̀ wọn lóko pa wọn ti kú láwùjọ wa pàpàtà wọn ń bọ̀ tà wọn sọ̀rọ̀ wọn ń sàbàwọn làwọn tẹ́ pé wọ́n ti ba àwùjọ jẹ́ dènà báwọn tẹ́ pé ó kọ̀ wọn ọ̀dá ọmọ wọn ò ṣe é mú yan gan àwọn gangan fúnra wọn ò lè rìn láàrin ìgboro káwọn èèyàn kí wọn pé sàdánkátà àwọn èèyàn mọ̀ kó sì sí rí látara ó kọ̀ wọn sí ọ̀dá
gbogbo ẹ̀dẹ́ gbọ́ mi etí yóò ní ojú yóò ní fọ́ àbúrò ní sẹ́ni kọ̀ọ̀kan wà ó ilẹ̀ Yorùbá ọlọ́run jù orójú yóò ráyè yóò tó ogun lọ́tọ̀ ogun ló sí elédùn ayọ́bà paná rẹ̀ òjò báyìí lọ ó dàbọ̀ á tún mọ̀ pàdé.